ẹ jọ̀ọ́ mo kí ẹni tó bá wò mí, mo kí ẹni tó bá padà wò mí, mo kí ọba ṣe ń kíra ní kí ọlá ìkí ìjẹ ìkí ẹ̀yẹ ìkí tó lógo jùlọ nílẹ̀ káàrọ̀ àjíire. Mo ṣe ẹ̀làbọ̀ ọrú ẹ̀làbọ̀ yè ẹ̀làbọ̀ ṣíṣe fún gbogbo apátápátá. Bá má ṣe fídíò yìí torí pé àwọn bàbá wa wọ́n ti pè mí, wọ́n sọ pé kábíyèsí ò fẹ́ káwọn èèyàn ṣe fídíò mọ́, ìyẹn bàbá Olúbàdàn. So but nítorí fídíò mi ti gbìyànjú lò lánàá, òun ló jẹ́ kí n jáde ṣe fídíò yìí báyìí. ẹ jọ̀ọ́ ṣé kinní yìí ń lọ. mo kí ẹni tó bá wò mí, mo kí ẹni tó bá padà wò mí, mo kí ọba ṣe ń kíra ní ìkí ọlá ìkí ìjẹ ìkí ẹ̀yẹ ìkí tó lógo jùlọ ní ilẹ̀ káàrọ̀ àjíire. mo ṣe ẹ̀làbọ̀ ọrú ẹ̀làbọ̀ yẹ ẹ̀làbọ̀ ṣíṣe fún gbogbo apátápátá. So kí ni mo ń gbìyànjú láti sọ ni pé mi ò bá má ṣe fídíò yìí, ọ̀kan tí mo torí ń ṣe fídíò yìí nítorí fídíò mi ti gbìyànjú lò lánàá. mo rí pé gbìyànjú lo fídíò kan tí mo ṣe pé màmá ti confess pé wọ́n gba owó lọ́wọ́ Wasila. kò sí ìgbà tí mi ò sọ pé wọ́n gba owó lọ́wọ́ Wasila. èmi àti gbìyànjú àní misunderstanding o, àjà o, àlàyé là ń ṣe fúnra wa. mi ò ní problem pẹ̀lú gbìyànjú, mi lè bá gbìyànjú gbà. àlàyé ọ̀rọ̀ ni à ń ṣe fún ara wa. nǹkan tí mo disagree pẹ̀lú ìgbìyànjú ni pé ìgbìyànjú ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé ṣe ni wọ́n scam Wasila. bí ẹni pé àwọn olóòlù nǹkan tí wọ́n ṣe fún Wasila ó wrong. so èmi dẹ̀ sọ pé nǹkan táwọn olóòlù ṣe wọn ò jẹ̀bi. normal náà wọ́n ní ìdáàlú ní ìṣèlú, odindi ọba ìlú ló pàṣẹ. nísìnyí gan la ṣe gbọ́ pé ìgbà tí mo bá bàbá olóòlù sọ̀rọ̀, Wasila gangan ó fẹ́ràn ìṣẹ̀ṣe but she acted stupidly torí ìgbà táwọn muslim lọ bá bóyá wọ́n promise ẹ̀ lówó. Wasila ìyẹn gẹ́ yìí Adéọlá tí ò kọ́ mọ̀ ó like ìṣẹ̀ṣe, maybe bóyá ń gbọ́ program wọ́n ń gbọ́ program àwọn ms bàbá ń gbọ́ everything. so according to bàbá olóòlù, bàbá chief priest, bàbá bóyá àwọn ní kábíyèsí, kí là ń sọ ni pé Wasila gangan wọ́n nígbà tí wọ́n ń ṣe ọdún Ògún ní ọ̀dọ̀ olóòlù last time, wọ́n ní Wasila wá ṣe fídíò tó post ẹ̀ sí orí Facebook, tó post ẹ̀ sórí gbogbo social media platform ẹ̀ láì gbà kọ́bọ̀. gbogbo yẹn ni wọ́n rò mọ́ Wasila tí wọ́n fi ṣètùtù fún nígbà tó fi ń ba bẹ̀bẹ̀. so Wasila ò kì í ṣe muslim. ó lè máa bóyá wọ́n ti bí sí Islam rí, but she is not a practicing muslim. gbogbo ilé tí àwọn ajígini tí wọ́n ń tán, gbogbo àwọn fídíò táwọn ajígini tí wọ́n ń yà ń sìn bíi pé àwọn ajígini ń ṣe fíìmù. ṣé mo pé èmi ò tẹ́ tí mo gbé lé tí mò ń sọ pé nǹkan tó ṣẹlẹ̀ nígbà kí lorúkọ ẹ̀, ṣé mo pé mò ń sọ gbà pé nǹkan tó ṣẹlẹ̀ nígbà Muideen, ẹ máa bá wa ṣe olóbàn like, àti pé nǹkan tó ṣẹlẹ̀ nígbà ìyá Ọlọ́ṣun òun ni wọ́n padà ń repeat. so àwọn mùsùlùmọ́ they were only taking the advantage of what happened. wọ́n take advantage nǹkan tó ṣẹlẹ̀ ni, so láti create propaganda. so Wasila ọmọ sẹ̀lẹ̀ ni, òun ni mo ṣe lo fọ́tò ẹ̀rí wẹ́pọ̀ wọ bàtà, ọmọ ìjọ mímọ́ ni sẹ̀ ni Wasila. Wasila kò kì í ṣe muslim. Wasila dẹ̀ fẹ́ràn ìṣẹ̀ṣe, kódà wọ́n ní program tó máa ń ṣe ní orí kíní ẹ̀ TikTok ẹ̀, wọ́n ní ìṣẹ̀ṣe ló máa ń ṣe bọ̀ ó kọjá yìí ẹ̀, bóyá lọ́kàn tiẹ̀ ó fi pé tóun ẹ̀wọ̀n pé wọ́n sọ lónú fídíò yẹn pé o rìkọ́dù olóòlù, ipe tóun bá rìkọ́dù àwọn tó ń bọ̀ pẹ̀lú olóòlù, ó lè jẹ́ nǹkan tó ṣe yẹn, ó lè má jẹ́ pé ó deliberately ṣe. initially ni mo try láti sọ ìyẹn omi pé bí a mo sọ pé kì í ṣe onírọ́ àbí pé ó ní ìwà títí ẹ̀ o, because ìwọ tó jẹ́ Christian tó ń ṣe Muslim tí wọ́n lè fẹ́ sọ ẹ́ di mùsùlùmí ọ̀sán gangan, ìwọ tó jẹ́ Adéọlá tí ò kọ́ mọ̀ tó gbé golden hair sórí, ọmọ sexy
mo ráwọn aṣọ tó ń wọ̀ now àwọn ajígini arìngini arìn òhò ọjà they came to you àti àwọn rúdurùdu kan wọ́n wá manipulate ẹ. They came to manipulate you. Ìwọ náà wá lọ ṣe fake document jáde pé o sanwó sí account. Number one, gbogbo ẹni tó bá ń follow mi lórí case ọ̀rọ̀ Wasila kò síbi tí mo ti sọ yí pé wọn ò gbowó lọ́wọ́ Wasila because bàbá sọ pé àwọn ò mọ̀ bóyá ó sanwó sí account yí pé ṣùgbọ́n wọ́n gba owó ètùtù lọ́wọ́ ẹ̀. Bàbá dẹ̀ ka àwọn nǹkan ètùtù wọ́n ní Wasila náà wà wíyà nígbà tó dẹ̀ ka àwọn nǹkan ètùtù wọ́n ní ẹlẹ́dẹ̀ ewúrẹ́ ẹyẹtu pẹ́pẹ́yẹ wọ́n ní ìgbín wọ́n ka gbogbo ẹ̀ tẹ́ bá ṣí gbogbo kínní yẹn lọ sọ́jà kẹ́ lọ ná ṣé owó yẹn ṣó tó ẹ̀mí Wasila ni. So ibi tẹ́mi ti disagree pẹ̀lú ìgbìyànjú nìyẹn because ìgbìyànjú ń present ẹ̀bẹ́ ni pé àwọn Oloolu scam Wasila ni then ìgbìyànjú ń sọ bí ẹni pé àwọn Oloolu wọn kò yẹ kí wọ́n ṣe ètùtù fún Wasila ó yẹ kó fi sílẹ̀ kó lọ bẹ́ẹ̀. Ìgbìyànjú dẹ̀ ń sọ yí pé ọ̀rọ̀ tí Wasila sọ yí pé nǹkan kan ò ṣe Wasila pé àwọn Oloolu àwọn ló ní kí Wasila parọ́. Ibi tẹ́mi àti ìgbìyànjú ti disagree nìyẹn. Ìgbà mo dẹ̀ rí pé ìgbìyànjú keep repeating it. Mo comment sí page ẹ̀ ìgbìyànjú bú mi òun bó ṣe sọ pé ìgbìyànjú that's why I said ìgbìyànjú torí ìgbìyànjú fúnra ara ẹ̀ ló sọ lórí social media pé òun ò kì í ṣe oníṣẹ̀ṣe. Ìgbìyànjú said it èmi ò kí pé mo fi bà á jẹ́. Ìgbìyànjú lòun ṣe oníṣẹ̀ṣe ìgbà kan ìgbìyànjú sì declare ara ẹ̀ pé òun kì í ṣe oníṣẹ̀ṣe. That was after 2023 gbàtà parí ọ̀rọ̀ Tani Olohun kátẹ́ tó parí ẹ̀ ó sọ ń gbà pé òun kì í ṣe oníṣẹ̀ṣe pé òun wà fún Christian Muslim àti everybody pé gbogbo ẹ̀ lòun ṣe papọ̀. Ìgbìyànjú sọ ó ṣe fídíò yẹn Facebook ti gbé àwọn Facebook ti gbé ọ̀pọ̀lọpọ̀ videos lọ ìgbìyànjú fúnra ẹ̀ òun ló sọ nígbà náà. After ìgbìyànjú tún padà wá ó lóníṣẹ̀ṣe ni ó lóun kàn ṣe fídíò yẹn gbà tínú bí òun ni. Ok àwọn tájọ wà nínú gúrùpù àwọn míì làwọn ò trust ìṣẹ̀ṣe ẹ̀ mọ́ èmi dẹ̀ níwẹ̀ nǹkan tí wọ́n bá pera ẹ̀ ni and kò dẹ̀ sí tá a bá ń ṣe nǹkan ìṣẹ̀ṣe tá a bá pè sí ó máa bá wa dá sí. So kí ló wá ṣẹlẹ̀ ni pé nígbà tí odindi ọba Olúbàdàn ò kéré nínú ọba. Ìbàdàn is giant of Africa. Ìbàdàn giant of Africa ní Ìbàdàn. Ìbàdàn wà lára ìlú tó tóbi jù ní Africa. Ṣé lẹ́yìn Cairo ṣé Johannesburg kan náà sọ Ìbàdàn nílùú kẹta. Ní gbogbo àgbáyé Ìbàdàn between 1 to 7 mega city in the world Ìbàdàn àti Lagos State Èkó ìlú méjì yẹn. Ìbàdàn dẹ̀ ló ní landmass jù in the world. So odindi Olú Ìbàdàn ó pàṣẹ pé kóbìnrin má jáde. Olúbàdàn ṣe announcement Olúbàdàn ṣe ẹnìkan wá break òfin Olúbàdàn. Ìgbìyànjú wa ń sọ pé àwọn Oloolu these people they work with Olúbàdàn because eégún yìí eégún ọba ni ọba ló máa ní kán gbé eégún yìí jáde tí eégún yìí bá kọ́kọ́ jáde ilé ọba ló máa kọ́kọ́ lọ ó máa lọ ṣèwúre fọ́ba ṣé eégún yẹn ni àwọn wèrè kan wá sọ pé kò gbọdọ̀ ṣe mọ́ ṣe rí pé lórí burúkú làwọn àáfàá wọ̀nyí. These people they are up to something ṣé àwọn kan gbé gúnmí wá síbàdàn they are up to something wọ́n fẹ́ declare ṣàríà nílẹ̀ káàrọ̀ àjíire nílẹ̀ Yorùbá nígbà tí Aláàfin Ọ̀wádé ò tí ì dé wọ́n ṣe meeting wọ́n fẹ́ implement ṣàríà kí Aláàfin Ọ̀wádé tó dé. Gbogbo wa náà la jà ń gbà yẹn pé kò jọ nothing like ṣàríà ara Ọ̀yọ́ state ṣì ní kí ni èròǹgbà wọn tó fi gbé Gúnmi wá síbàdàn. So kí la ń gbìyànjú láti sọ ni pé gbogbo èrò wọn ni to implement so any opportunity tó bá rí wọ́n máa lò láti fi dàlúrú. So ọmọ tí wọ́n wá ń gbèjà ẹ̀ gan tí wọ́n wá sọ tí wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wá lọ manipulate
pé kó máa sọ nǹkan míì bóyá wọ́n fẹ́ fi ọmọ yẹn generate fund bí Ajígini ṣe bẹ̀rẹ̀ sí ní fi Muyideen pa owó. Ajígini ó ti Muyideen kúrò lọ́dọ̀ Àgbàlá Gabriel. Nígbà tí wọ́n ti Muyideen kúrò lọ́dọ̀ Àgbàlá Gabriel tán wọ́n bẹ̀rẹ̀ sí ní fi Muyideen pa owó. Báwo láyé Muyideen ṣe rí lẹ́ni? Bó tiẹ̀ jẹ́ pé mi ò support nǹkan t'Àgbàlá Gabriel ṣe pé ó na Muyideen, bọ̀ báwo ni ayé Muyideen ṣe rí lẹ́ni? Mo rí Muyideen recently, báwo ló ṣe rí lẹ́ni? Nígbà tá Ajígini ti Muyideen kúrò lọ́dọ̀ Àgbàlá Gabriel tí wọ́n ní wọ́n wẹ̀ sínú Islam, wọ́n náà wẹ̀ Muyideen sínú Islam. Ìyá Ọlọ́ṣun, obìnrin tó with nígbà tó gba Ọ̀ṣun tó ń ṣe Ọ̀ṣun ẹ̀, ó kọ́lé, ó ra mọ́tò. This woman was doing fine. Obìnrin bí ọkùnrin ní Ìlọrin. Wọ́n manipulation gbogbo ọgbọ́n àlùmọ̀kọ́rẹ́ tó máa ń lò iná ni. They did it then. Báwo ni ayé obìnrin yẹn ṣe rí lẹ́ni? That woman the last time tó sọ̀rọ̀ ó kàn yẹ pé mi lè lo kíní yẹn sìn torí tí n bá ní kí n lò ibi tí ó wà jìnnà bá lọ wá fídíò yẹn ó dẹ̀ pé mo save fídíò yẹn ọ̀ kí n lọ wá lórí page ọ̀kan lọ́mọ. This woman she's nothing. Ó padà sí skia one ni. Wọ́n bà ayé obìnrin yẹn jẹ́. The same thing náà òun náà fẹ́ ṣe fún Wasila. Wasila ò kì í ṣe Muslim. She's not a Muslim. Christian ni Wasila. But Christian tó jẹ́ ó gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe. Kódà Wasila announced before Oloolu that Oloolu is coming o. Káwọn obìnrin kan before that time Wasila ó announce lórí page ẹ pé Oloolu ti fẹ́ jáde o. Ẹ wá wo bọ́n ṣe wọ́n láwọn fight justice fún. So wọ́n wá dé wọ́n láwọn fight justice fún mùsùlùmí pé àwọn oníṣẹ̀ṣe wọ́n humiliate mùsùlùmí. Ìgbà tí ó ń ya fídíò ẹ lọ bèrè pé ọdún wo iṣẹ́ Wasila bá wọn lọ sí yídì. Ṣé ti rí pé these people they are psychopath ni wọ́n, nuisance ni wọ́n, olórí burúkú ni gbogbo wọn. Olórí burúkú ayé ọ̀tí ọ̀run ni wọ́n. Dó bàbá sọ yí pé wọ́n pè mí lánàá wọ́n ní pé kábíyèsí wọ́n ní pé kí àwọn Olóòlù pé ẹni tó bá ní àyà nínú wọn kó wá pe Olúbàdàn lẹ́jọ́. Káwọn Olóòlù wípé wọ́n ń pọ́n àwọn bá máa yẹn sọ̀rọ̀ lánàá yẹn. Ìgbà tí mo dẹ̀ bá máa yẹn sọ̀rọ̀ lánàá conversation tí mo bá Waheed ẹni tí wọ́n kọ orúkọ ẹ̀ sínú ìyẹn orí inú receipt yẹn conversation yẹn máa kàn play ẹ̀ díẹ̀ torí mi ní play ẹ̀ púpọ̀ torí pé wọ́n ti pè mí pé kí n má ṣe wọ́n send voice message to mi wípé kí n má ká pé for now ká keep interview a dẹ̀ gbọ́dọ̀ respect ọba but just to clear what Ìgbìyànjú wrote about me wípé màmá agree pé mi ò ever sọ pé wọn ò gba owó but what I was saying is that owó tí wọ́n gbà ò kì í ṣe scam because nǹkan tí Ìgbìyànjú sọ ni pé oní wọ́n scam ni Ìgbìyànjú ni wọ́n scam ni. Ìgbà tí mo ní opportunity àti bá man Ọládìméjì Ṣòkòtì Olóòlù Ọládìméjì Waheed yẹn sọ̀rọ̀ kò gbà wọn fowó sí àkáǹtì ẹ̀ kọ́ náà post and he said it with his own mouth òun lélẹ̀. ẹ jọ̀ọ́ lórí ọ̀rọ̀ tó ń jà ròyìn ẹ jọ̀ọ́ jẹ́ kí n dá kí ní ìpadà sẹ́yìn. mo kí yín o bàbá Ṣòkòtì. Yes. Ẹ jọ̀ọ́ lórí ọ̀rọ̀ tó ń jà ròyìn ni a fẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu yín torí orúkọ yín náà dáwọ́ lọ́dọ̀ yín náà san 400,000 sí but bàtà bá check account yẹn kò correct kò gbórúkọ yín jáde so la fẹ́ kẹ́ bá wa clarify. Lára náà sí orúkọ tó wà lórí àkáǹtì. Hello ọ̀rọ̀ Yorùbá mo wà on live o ọ̀rọ̀ Yorùbá mo wà on live bí a kò mọ̀ pé òun pè mí ẹ gbọ́. orúkọ tá a lè bá tèmi kọ́ ló wà ní orúkọ tèmi ló wà lórí orúkọ mi ní print sórí àkáǹtì tá láwọn sanwó sí. bẹ́ẹ̀ni. àkáǹtì nọ́mbà tèmi kọ́ ló wà lórí ẹ̀. ok ó ti yé mi bẹ́ẹ̀. tó ti yé yín mà. ó ti yé mi.
orúkọ mi náà print sórí àkáǹtì tí wọ́n láwọn sanwó sí tí wọ́n sẹ́ǹdì jáde yẹn kò kì í sàkáǹtì nọ́mbà ti tèmi ló wà lórí ẹ̀. ok. so John kìíní kan ni orúkọ ẹni tó ní àkáǹtì tí wọ́n sẹ́ǹdì bẹ́ẹ̀ precious bẹ́ẹ̀ ni ló wà lórí àkáǹtì yẹn ló wà lórí. So it's a long conversation but I don't want to because I don't want to mo kàn fẹ́ kí ẹ gbọ́ ni so ẹni tí ó ní account tí wọ́n lọ sanwó sí nìyẹn. So how can you go out and forge accounts? How can you be so you should be allow yourself to be used, Wasila, to generate fake accounts? 2 different fake accounts le generate online, you know. Tó jẹ́ pé ẹ̀wọ̀n báyìí ni wọ́n rán ẹ lọ. Tí Ṣokotí Olóòlù torí Ṣokotí Olóòlù explain bó ṣe bẹ̀bẹ̀ bọ́n ṣe gbé wá but I'm not playing that, mi ní play gbogbo yẹn mọ́. Bọ́n ṣe gbé ẹ wá pòun ò tiẹ̀ rí ẹ tẹ́lẹ̀ òun ò mọ̀ ẹ rí ètùtù nìkan lòun ṣe fún ẹ. O ò mọ phone number o ẹjọ́ sọ̀rọ̀ lórí phone òun kọ́ lòun interview ẹ ó sọ gbogbo bọ́n ṣe interview ẹ tó bá warrant láti padà lo I will use it but let me keep it for another day. So this person ní conversation ju pé ó ṣètùtù fún ẹ ó dẹ̀ lọ pa irọ́ pé ẹ̀san fine lẹ́yìn owó ètùtù tẹ́ san ẹ wá ní wọ́n wá fine yín which is a lie. Owó fine tẹ́ wá sọ pé ẹ gbà òun lẹ gbà sí òun ni ẹ gbà sí account lẹ́san sí account Waheed Ọládìméjì which gbogbo àwọn Muslim bẹ̀rẹ̀ sí gbé káàkiri and they begin to curse this man tí ò dẹ̀ gba owó. Ẹ lọ create fake account so kí ni mò ń gbìyànjú láti sọ ni pé èmi ò ever sọ pé wọn ò gba owó. Bàbá Olóòlù gangan ìgbà tán lọ interview bàbá ò sọ pé wọn ò gba owó. Bàbá lówó ètùtù náà gbà lọ́wọ́ ẹ̀. Ìyẹn ni mo fẹ́ clear pẹ̀lú gbìyànjú torí mo rí pé ìgbìyànjú ó gbé fídíò mi pé màmá ti agree pé wọ́n gbowó lọ́wọ́ Wasila. Mi ò ever ní wọ́n gbowó lọ́wọ́ Wasila. Èèyàn tí ò rí Olóòlù tó ń ṣàárẹ̀ tó máa fẹ́ ṣèràpadà fún ṣé tó bá náà fẹ́ lo ẹlẹ́dẹ̀ wọ́n fẹ́ lo gbogbo ẹ̀ ṣé kì í ṣe wọn ò ní náwó àbẹ́nu lásán náà fi ń ṣèràpadà. Ta ni ò mọ̀ bí nǹkan ṣe wọ́n Nàìjíríà ń sìn? Ta ni ò mọ̀ iye tó ẹran kò séwúrẹ́ mọ́ ẹran ti wọ́n ẹlẹ́dẹ̀ ti wọ́n gbogbo ẹ̀ ló ti wọ́n. So èmi gan tún wá sọ pé kódà wọ́n wò ó ṣe fún Wasila ni tó bá já dúró nǹkan tí wọ́n kà yẹn sílẹ̀ ni nígbà tó lè ṣètùtù Wasila tán wọ́n lọ sọ fún Wasila pé ẹbọ tán máa gbé lálẹ́ o lọ sídìí Olóòlù o Wasila o obìnrin ò kì í débẹ̀ o Wasila dẹ̀ gbà torí fídíò táwọn àáfàá wa rí àwọn àáfàá wa jáde wọ́n wá bẹ̀rẹ̀ manipulation táwọn àáfàá tán rí tán bẹ̀rẹ̀ wọ́n ti bá Wasila ṣe rìásà ìgbà tó bá Wasila ṣe rìásà wọ́n wá ṣe fídíò torí mo padà gbọ́rọ̀ Takéwúgbà Gold ń sọ ń sìn pé àwọn alákatakítí ni wọ́n fẹ́ dọ̀rọ̀ rú but ìgbà tí wọ́n lọ́dọ̀ Wasila Takéwúgbà Gold ó sọ fún Wasila pé ó máa gbégbèsè àbó oníwà gbégbèsè ó lẹ́ẹ̀ máa gbégbèsè kò yẹ kí n sọ̀rọ̀ sí Takéwúgbà Gold àwọn Muslim ẹgbẹ́ ẹ̀ gan bu ẹ̀ ń sìn mí lè ríjà ẹgbẹ́ torí pé àwọn Muslim ẹgbẹ́ Takéwúgbà Gold wọ́n ń bú ẹ ó yẹ kí n jáde fáwọn Muslim yẹ kí n bá wọn bú ẹ dáadáa kí n bú wọn ká sọ̀rọ̀ sí wọn bọ́ ó dúró sójú kan ìwọ ló dé ọ̀dọ̀ Wasila ó fẹ́ lọ post ó ti gbàgbé pọ́n fídíò ó ti wà carried away ó lẹ́ẹ̀ máa gbé ìgbésẹ̀ ó sọ yẹn. Ẹlẹ́ẹ̀kejì ó ní wọ́n sọ pé paratamọ́ 10 naira ju àlà lọ oníwọ̀ náà ti sọ fún wọn ó ló ti reply wọn padà pé data 5 naira ó ju Ọ̀rúnmìlà. Ó lọ find out àwọn tó ṣe internet àwọn tó kọ́ ifá àwọn òyìnbó tó kọ́ fá àwọn dúdú tó kọ́ ifá àwọn ló lo binary code ifá náà fi invent internet tún padà lọ wádìí Takéwúgbà Gold. Ọlá internet tá ń jẹ lé ní ọlá ifá ni kí ló rò pé àwọn òyìnbó torí wá ń gbafá
àbí binary code odù tó ń tẹ̀ yẹn odù yẹn 22 kí ló fà á tí kíní ṣé ó wà nínú odù tó ń tẹ̀ yẹn ṣé ó wà nínú ìsìláàmù ni ó wá ní paracetamol 10 naira so mo sọ pé ìwọ tó ti jábọ́ bẹ́yẹn ó wá lò ní part 2 ó ṣe wá ń sọ pé wọ́n fẹ́ dàbàdàn rú bá ṣe ń gbà tá a ti sọ́tọ́ ni revision ló bá ń ṣe àwọn èèyàn lè máa gbé káàkiri revision ló ń ṣe nígbà tá a ti kí fún ẹ tá a ti explain ìgbà yẹn ló ẹ̀ṣẹ̀ wọ́n náà wá come back with reverse psychology àwa ò kó yẹn jẹ ó ẹ̀ṣẹ̀ wá come back pálákatakítí ṣé kì í ṣe wà alákatakítí ló hù nígbà tó kọ́kọ́ lọ síbẹ̀ kì í ṣe wà alákatakítí ló hù nígbà tó sọ pé ẹ máa lọ sọ́dọ̀ Olúbàdàn ìgbà tó máa parí fídíò ẹ o ní ẹ̀yin àti Christian àti Muslim ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa gbára yín lọ́wọ́ oníṣẹ̀ṣe tó bá yá báwo lóníṣẹ̀ṣe ṣe ní ẹ̀yin Christian àti Muslim lára oníṣẹ̀ṣe ló bẹ̀rẹ̀ àwọn ló wà ní àwọn ló kọ́kọ́ nílẹ̀ Christian dé oníṣẹ̀ṣe fún wọn nílẹ̀ kọ́kọ́ ṣọ́ọ̀ṣì kan ṣe gbogbo ẹ̀ oníṣẹ̀ṣe ò ní wọ́n lára oníṣẹ̀ṣe káwọn ọmọ wọn fún Christian pé kọ́ lọ máa kọ́ ẹ̀kọ́ so báwo lóníṣẹ̀ṣe ṣe wá ní wọn lára báwo lóníṣẹ̀ṣe ṣe wá ní lára Olóòlù ẹ̀kan lọ́dún ló ń jáde tó bá yẹ pé ìsìn Olóòlù ń jáde lójoojúmọ́ tó bá jẹ́ pé ìsìn Olóòlù máa ń jáde lójoojúmọ́ tó bá yẹ pé nísìn Olóòlù máa ń jáde lójoojúmọ́ òun lẹ lè máa bínú pé Olóòlù o wọ́n ti níyín lára o but this is gbogbo ìran ló dẹ̀ ní kọ́ṣọ̀ títí ẹ̀ ṣé ọba Saudi lè pàṣẹ pé kóbìnrin má jáde tó bá jẹ́ Saudi lọ́jọ́ yẹn ni ojoojúmọ́ ni mò ń sọ wọ́n á ti rí Wasila mọ́lẹ̀ wọ́n á dẹ̀ ti sọ lókùn pa èmi ò mọ bí kíní ìṣe ń lọ tó ń bọ̀ jàre àwọn Facebook ló máa ń ṣe ètò wọn náà sọ fún Wasila pé kó tó ṣètùtù fún ẹ wọ́n máa ṣe fídíò ó dẹ̀ gbà torí Wasila gan believe nínú ìṣẹ̀ṣe yes torí pé Wasila gan fúnra rẹ̀ gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe wọ́n dẹ̀ ṣèṣẹ̀ṣe fún láti save life ẹ̀ àtẹ̀síyín tó jẹ́ pé téèyàn bá ṣe ẹ̀kọ́ tí ò dá báyìí ṣe lẹ máa sọ lóko pa ẹ dáná sun ni ẹ máa kígbe àlàwákúbàrù 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 lè máa fi pa ènìyàn. so ẹlẹ́ẹ̀kejì ńgbà tá a wá ń sọ̀rọ̀ pé a mú comparison jáde ok ẹni wọ́n humiliate Wasila wọ́n ṣe redemption òun lòyìnbó ń pè ní ìràpadà òun náà lòyìnbó ń pè ní redemption wọ́n fi gba ẹ̀mí ẹ̀ là Deborah tó ń pa ń kọ́ póòsì tí àṣà Yorùbá ṣe ìgbìyànjú repost ẹ̀ ìgbìyànjú ní kó máa kó póòsì yẹn jẹ ó lẹ́ni mélòó nínú wa ló fẹ́ràn Christian ó nígbà tọ́rọ̀ Wasila dé ìsìn ó ní gbogbo wa wá ń sọ̀rọ̀ Deborah ó ní bẹ́ẹ̀ ni àdẹ̀ fẹ́ràn àwọn Kristẹni so tí gbìyànjú bá ń sọ̀rọ̀ ẹni tó bá mọ̀ gbọ́ kó máa sọ tó bá ẹni tó mọ̀ sọ kó máa sọ kó mọ̀ pé mọ̀ gbọ́ ń gbọ́. a ò fẹ́ràn Christian tí n bá ń dìbọ́ǹkì nǹkan tí ò correct tó wà nínú Bible tí wọ́n tú tí wọ́n ò tú dáadáa pé bó ṣe yẹ kán tú náà kó ṣe tú yìí iye omi pé mo hate Christian kí ni mo fẹ́ hate Christian fún gbogbo family mi Christian ni wọ́n gbogbo family mi mùsùlùmí ni wọ́n èyí tí ò lọ ṣọ́ọ̀ṣì ń kírun báwo mo ṣe máa hate ẹbí mi àwọn ọ̀rẹ́ mi Christian ni gbogbo àwọn ọ̀rẹ́ mi Muslim alájà ni wọ́n àjọ ń relate àjọ ń ṣe so kí ni reason tí mo ṣe máa hate Muslim kí ni reason tí mo ṣe máa hate Christian tí n bá there is a difference between personality and religion tí n bá sọ pé this thing was not properly interpreted pé this is the correct Hebrew word òyìnbó tó padà ṣe interpretation ṣe mistake ni tí àwọn pastor kan dẹ̀ wá Nàìjíríà tí wọn ò tú bíbélì fún wa bó ṣe yẹ kí wọ́n tú tó dẹ̀ sọ àwọn èèyàn di ATM tá a dẹ̀ fẹ́ liberate àwọn èèyàn kúrò nínú so many àwọn nǹkan tí ò yé wa nínú religion ṣé ìyá wa mí pé ayé ti Christianity ìgbà tó ń dáná sun Deborah ṣe gbogbo alápariwo wọn síta pé ta ni ò jà fún Deborah mo jà fún Deborah ta ni Ọlọ́run jà fún Deborah àṣà Yorùbá ló péjì ẹ láti jà fún Deborah ọ̀pọ̀lọpọ̀ wa la fi péjì wa ta fi sọ̀rọ̀ ta fi condemn nǹkan tí wọ́n ṣe
ìgbà yẹn náà Akéwùgbà Gold náà sọ pé muslim kọ́ ni pé kò sínú sàríà. Ìgbà yẹn gan mo sọ fún Akéwùgbà Gold pé Akéwùgbà Gold nìkan tó ń ṣe nígbà yẹn ó ní kò dáa, ó ní ẹ̀sìn ìmọ̀le ò fàyè gbà. Mo wá ṣe show, mo wá sọ fún Akéwùgbà Gold pé rọlá Akéwùgbà Gold ń pa, mo nírọ́ ló ń pa, mo ní ẹ̀sìn ìmọ̀le ló ní kàn ṣe bẹ́ẹ̀, pé Akéwùgbà Gold bá fẹ́ sọ pé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá o ìjọ ọmọlúwàbí ò fàyè gbà, mo ní it is acceptable to me. But Akéwùgbà Gold máa parọ́ fún wa pé Muhammed ò gbà, pé Muhammed ò sọ bẹ́ẹ̀, mo nírọ́ ni. Jamiu Adégún náà tún kọ́ bẹ́ẹ̀, ó ní ẹ̀sìn ìmọ̀le ò fàyè gbà kán sọ̀yàn ló kò pa. Mo tún ṣe show, mo ní irọ́ ni. Fortunately for them, àwọn àáfàá kan wá ṣe fídíò, wọ́n ṣe oríṣiríṣi ohun gbà yẹn tó ń sọ pé kán sọ ló kò pa, kán sọ ló kò pa. Mo wá lò fún live video. Ìmúra Ẹlẹ́hà náà sọ pé rọ́ ni, ó ní Kùránì ò sọ bẹ́ẹ̀ rárá, ó ní kò sínú Kùránì, kò sínú hadith. Àwọn àáfàá tó wá kóòtì àwọn hadith yẹn àti Kùránì yẹn jáde, mo wá lo fídíò wọn gbà yẹn, wọ́n ti gbé gbogbo fídíò wa lọ́sìn, mo wá fi ṣe show pé gbogbo wọn o àbọ̀rọ̀ àbọ̀yẹ̀ bàbá mi, gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yìí o Ìmúra Ẹlẹ́hà ni o, Akéwùgbà Gold ni o, àti Jamiu pé reverse psychology náà ṣe fún wa pé irọ́ ni wọ́n ń pa, pé ẹ̀sìn yẹn ó ní kán pa ẹnikẹ́ni tó bá ti kúrò nínú Islam ni. Ẹ̀sìn yẹn ní ẹni tó bá yájú sí ànábì kí wọ́n pa á. Ẹ̀sìn yẹn gan sọ pé kán pa ẹni tó bá yájú sí Allah, ànábì gangan náà ní kán pa ẹni tó bá yájú sí Allah, ẹ̀sìn yẹn ò ní kán pa, ṣùgbọ́n tó bá ní tó yájú sí ànábì pé kán pa. Àwa ń sọ ń gbà yẹn pé ṣé nǹkan tó fẹ́ gbé wá sí ilẹ̀ wa lélẹ́yìí. So tí mi ò bá fẹ́ràn, tó bá yẹ pé mo hate Christian, báwo mo ṣe máa ọ̀rọ̀ ọmọ ènìyàn là ń sọ, ọ̀rọ̀ èèyàn là ń sọ, ẹlẹ́ran ara là ń sọ yìí náà, àbí ìṣe ẹlẹ́ran ara là ń sọ, àbí ìṣe ẹlẹ́ran ara là ń sọ. Ìgbà tí àwọn ará Ògbómọ̀ṣọ́ tí wọ́n jí gbé ń jọ sí, ǹjẹ́ a sọ pé torí pé Christian ni wọ́n ká má show concern? Ṣé à show concern pé àwọn ọmọ ìyá wa ni wọ́n jí gbé? Ẹjọ́ ṣé à show concern? So nígbà tí gbìyànjú wa ń sọ yìí pé àwa wá ń lo Deborah pé boy I hate Christian, ṣé gbìyànjú nìkan ló wá fẹ́ràn Christian? Ṣé gbìyànjú nìkan ló wá fẹ́ràn Christian? So nígbà tó dẹ̀ yẹ pé orí social media ni gbìyànjú ti ń sọ gbogbo ọ̀rọ̀ yìí, kò sígbà tí mi ní jáde lórí social media láti sọ̀rọ̀. Iye omi pé mi àti gbìyànjú jà, ó sọ pé òun ti block mi, pé kán sọ fún mi pé òun ti block mi ó lóun ti block mi, but mo ní láti jáde, mo ní láti clear gbogbo kinní yẹn. Number one, tó bá sọ pé oníṣẹ̀ṣe ni ẹ́, o ò lè máa hate and abet àwọn mùsùlùmí tí wọ́n rúdù sólúbàdàn in any way. Anything tó bá ṣe fún Wasila ló fọwọ́ ara ẹ̀ fà. Wasila ló fi ọwọ́ ara ẹ̀ fa wàhálà. So wọ́n dẹ̀ wọ́n tún ṣe dáadáa, wọn ò búlì ẹ̀, wọn ò ṣe kankan. Kò dẹ̀ sí gbèsè tí àwọn priest Olóòlù gbé tí ọba ò mọ̀ sí. This set of people ni wọ́n lọ ń jùkọ́, ṣe bí wọ́n ṣe kíní nílé Ifẹ̀ ńgbà kan, abẹ́ ti gbàgbé tó fẹ́ dá lé Ifẹ̀ rú, tí wọ́n lọ àtáàkì àwọn tó ń ṣe orò nífẹ̀ẹ́. Ó ti lọ bí 3 or 4 years ago. Ṣá ti gbàgbé ni? Ṣá ti gbàgbé pọ́n ṣe the same thing nífẹ̀ẹ́ ni? Ṣá ti gbàgbé ni? Wọ́n tún ṣe é ní bóyá Òkè Àgbè, ṣé kò tí ì lọ bí ọdún méjì báyìí tí Làbíbù gan fi lọ Òkè Àgbè ńgbà yẹn tán láwọn fẹ́ jà fún ráìtì wọn, abẹ́ ti gbàgbé? tán fi interview ọba Òkè Àgbè, tán fi interview ẹ̀ ńgbà yẹn, tán fi interview ọba yẹn, ṣé ọba àfáàní, ṣé àfáàní àbí Ògè ní Òkè Àgbè. Wọ́n ṣe the same thing tí wọ́n ní orò fẹ́ jáde, tí àáfàá kan tó lọ ní pé kí ìyàwó òun àtàwọn ọmọ òun kan dúró síta. Bọ́dẹ̀dẹ̀ mọ̀ pé tí orò bá ń jáde, orò sì máa wà lẹ́yìn. Àwọn tó ń ṣe orò, tó ń lead orò yẹn, àwọn ló máa ṣáájú in case tó bá jẹ́ pé wọ́n rí obìnrin, wọ́n á lè tètè save obìnrin yẹn. Mo máa ń sọ kíní, mo ti máa ń sọ tipẹ́. Ìgbà ọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ ni mo fi sọ story yìí. Bóyá ìgbà ọ̀rọ̀ Deborah, mo ti sọ̀rọ̀ yìí, mo dẹ̀ ti máa ń sọ tipẹ́tipẹ́ ní tó bá ń follow mi. Yí pé wọ́n ń gbé orò ní abúlé Ègùn, àwa lọ preach ni, irú wa ló yẹ kán tì ká róró ká kú dànù. Wàá gba Jésù sáyé rẹ̀ wá kiri sóre, wàá gba
wàá gba Jésù sáyé rẹ̀ ebi ni mò ń preach ẹ̀dá bá ń jókòó àwọn náà interpret so ẹ̀ tó bá dẹ̀ ń preach ló máa ń lead megaphone wà lọ́wọ́ so megaphone wà lọ́wọ́ mi megaphone wà lọ́wọ́ mi mo dẹ̀ ń wàásù àwọn olóró wọ́n jáde wá bá wa àwọn olóró wọ́n jáde wá bá wa wọ́n sọ fún wa pé wọ́n ń ṣe orò lọ́wọ́ wọ́n ní wọ́n ń ṣe orò lọ́wọ́ wọ́n ní so àwọn bẹ̀ wá wọ́n ní pé obìnrin ò dẹ̀ kí ń fojú rí orò ní pé tó bá di ọjọ́ mẹ́jọ wọ́n ní pé ká padà wá pé èní ni wọ́n ń ṣe àwọn olóró ẹjọ́ so kí ni mo mi ò mọ àwọn tó mọ tí kìíní ṣe ń lọ tó ṣe ń bọ̀ báyìí wọ́n ní pé èní ni wọ́n ń ṣe àṣekágbá orò so wọ́n sọ pé èní ló ń ṣe àṣekágbá orò pé so àṣekágbá orò tí wọ́n ń ṣe wípé obìnrin ò kí rorò pé tó bá di ọjọ́ mẹ́jọ ọjọ́ kẹjọ àtún lọ preach ń bẹ̀ but wọn ò jẹ́ ká rí orò. Then another one happened. I was travelling from Lagos to Ondo State. I'm going to Ondo State. Wọ́n ń ṣe orò mo dẹ̀ láìkí máa rìnrìn òru in those days ìgbà míì mo lè ṣẹ̀ṣẹ̀ kúrò lẹ́kọ̀ọ́ láago 10 mo fẹ́ wọ ìlú lóru ẹ mọ̀ pé ìlú tẹ́ àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ kí ní ìṣà ń lọ ń bọ̀ mi ò ní pẹ́ parí so mo láìkí máa rìnrìn òru mo lè kúrò lẹ́kọ̀ọ́ ní 10 máa fẹ́ kí n dé lóru pé tó bá dàárọ̀ gbogbo ẹ máa sọ pé ìgbà wo ni mo dé ìgbà wo mo dé unfortunately for us wọ́n ń ṣe orò ara ìlú ta fẹ́ gbà kọjá mi ì lè rántí ìlú yẹn mọ́ ó ti escape mind mi but àwọn ìlú ta máa ń gbà kọjá tẹ̀ bá lọ Lóńdó state wa yẹn náà ni àwọn àmọ́ nǹkan tá a gbà lọ́wọ́ Facebook o Facebook this is my original content this is my original content we are not doing a violent program please leave my program Facebook so as I was saying àwọn olóró wọn dá wa dúró wọn jẹ́ ká lọ ẹ mọ̀ pé ìrìn òru àárọ̀ la tó mọ́tò wa tó lọ so tí máa ṣàti dárúkọ orò báyìí Facebook àtún wàhálà máa bá Facebook báyìí Facebook tó fẹ́ gbòòrò bóyá Facebook tẹ̀ ti rò sí bóyá ọ̀rọ̀ ní Facebook rò pé mò ń sọ orò yàtọ̀ sí ọ̀rọ̀ o ẹjọ́ slang mo lè máa pè báyìí so àwọn tó ń ṣe orò ṣá bí wọ́n ṣe wọn ò jẹ́ ká lọ àárọ̀ náà ṣẹ̀ṣẹ̀ jẹ́ ká lọ lọ́jọ́ yẹn ọwọ́ ọ̀dájí ìgbà tó rò ti lọ tán bẹ́ẹ̀ ni àmọ́ nǹkan tá a gbà lọ́wọ́ bóyá àwọn muslim ló ń flag show wa I don't know so lọ́rọ̀ kan ṣá wọ́n save wa wọn ò jẹ́ kí kankan ṣe wá but ẹ bá wo Hollywood movie irú nǹkan tó ṣẹlẹ̀ sí Wasila ẹ̀ níbàdàn wọn máa ní wọ́n pa ni wọ́n fi bọ̀ orò bóyá yẹn nínú àwọn muslim yẹn ò dùn so Wasila advice máa fún ẹni pé ṣé o ní láti lọ apologize sí àwọn olóòlù tó ń save life ẹ ṣé o rí fídíò tó ṣe tó ló fà wọ́n lọ́lọ́run lọ́wọ́ yẹn tó bá jẹ́ pé wọ́n fẹ́ ṣèkà fún ẹ lọ́jọ́ yẹn nígbà tó mú ẹ kán nà ẹ ní kán mú àdúgbò kán lù mọ́ àbí kán ṣe nǹkan kan ṣé wàá ìwà láyé lẹ́yìn ṣé wàá ìwà láyé lẹ́ni but these people try to save your life wọ́n nítorí pé o máa ń wá sílé o máa ń wọ́n mọ̀ ẹ́ dáadáa but o máa ń kámẹ́rà tó bá ń ṣe wọ́n ṣọdún Ògún bẹ̀ o kámẹ́rà ẹ̀ o ṣe gbogbo ẹ̀ àwọn wèrè kan wá fẹ́ ba yí ẹ jẹ́ wọ́n wá wé gèlè rà wọ́n wá wé òṣì kan sí ẹ lórí ìwọ náà wá di mùsùlùmí ọ̀sán gangan kan tó jẹ́ tẹ́lẹ̀ o wá dá wọ́n wá tì ẹ́ o lọ ṣe fake ó pè àrùn ẹlẹ́wọ̀n ó pè generated fake tó ṣe tó bá push ẹ̀ wàá lọ sí ẹ̀wọ̀n sórí gbogbo àwọn àfáà yẹn kò sẹ́ni tó máa bá ẹ lọ ẹ̀wọ̀n ìwọ ló máa dá lọ ṣẹ̀wọ̀n ẹ ìwọ ló máa dá lọ ṣẹ̀wọ̀n ẹ ẹ̀wọ̀n 14 years ní Nàìjíríà ẹ̀wọ̀n 14 years jail ẹ̀wọ̀n 14 years
ẹ̀wọ̀n ọdún 14 ẹ̀wọ̀n ọdún 14 ẹ̀wọ̀n ọdún 14 ni àwọn alákatakítí ìfẹ́ sìn ẹ́ lọ. dẹ́ ìwọ tó ti ní láìfẹ́ tẹ́lẹ̀ wọ́n fẹ́ fi ẹ́ sínú ìdè. ìwọ tó jẹ́ pé ọ̀dẹ̀ ni ẹ́, nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ yẹn àwọn ó lè fi ṣe fíìmù, àwọn Nollywood tó yẹ pé o máa rí owó jójú yẹn lọ tó dẹ̀ máa fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́. tó lè wá sọ ẹ́ di superstar. àwọn kì í ṣe àwọn wèrè muslim tó wá interview ẹ o, àwọn kí lorúkọ ẹ, àwọn journalist á máa wá, what is your experience with Oloolu? This is my experience o, this is this o. wà wá popular kò irú tó bẹ̀rẹ̀ sí ń ṣẹ̀sìn sìn Obama ṣẹ̀sìn báyìí. wà wá fi ní fame fún nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ yẹn, a lady that was cleansed, Oloolu kìíní kan tó tún wá jẹ́ pé láyé ta wà yìí sí ìṣẹ̀ṣe gan tún wá ń jẹ lọ. wà wá ṣe interview, irú interview kékeré tó ṣe yẹn, after tó clean yẹn tán, this is my experience, this is what happened, I was kinní kan, I was ṣe kinní kan, and after I was purified. àwọn tó ń ṣe fíìmù wọ́n wá contact ẹ, wọ́n lè ní that little thing tó ṣẹlẹ̀ sí ẹ wọ́n lè fi ṣe fíìmù and they will give you money. Journalists will be coming to see you, BBC will be coming, through them wàá gain ground, wàá gain popularity. But àwọn idiot a máa fi fíìmù sí, a máa parí fíìmù bóyá tó bá dalẹ̀ mo fẹ́ ṣe calling show tí bá tètè dé, ẹ má bínú, tó bá di alẹ́ tí bá tètè wọlé màá ṣe calling show, torí bí kíní ìṣe ń lọ tó ń lọ ìmì wà encourage. So tí tó bá stable, tí àwọn wọ̀nrọ̀wọ̀nrọ̀ yìí, àwọn alákatakítí àmọ́ bóyá ọ̀rọ̀ tá à ń sọ, torí tá a bá ti dárúkọ òrò yẹn bóyá ó ní nǹkan túmọ̀ tó ń jẹ́ lọ́dọ̀ àwọn Facebook, ṣe mọ̀ pé wọ́n gbogbo èdè ni wọ́n ti master ń sìn, bóyá òun náà ṣe ń kàn ń ṣe kinní yẹn tó ṣe jẹ́ pé kinní yẹn ò dúró dáadáa. ó ti léètì fún ẹ Wasila ò lè ṣe mọ́ǹsìn, ó ti àwọn opportunities yẹn ó ti miss ẹ. àwọn kan wá wọ́n fẹ́ fi ẹ pa owó, wọ́n fẹ́ fi ẹ start religion war ní Ìbàdàn, wọ́n wá fẹ́ gbé ẹ kọjú sí odindi ọba Babaládọjà gan atọ́ba tẹ́lẹ̀ kó tó jọba ní o, former governor of Oyo State, former senator, now ọba. so wọ́n fẹ́ fi ẹ́ kọjú sí bàbá yẹn, torí anybody tó bá ti sọ̀rọ̀ sí Egungun Oloolu ọba lẹ́ ń rúdù sí. The priest do everything from in accordance, so the palace is aware of what everything they did. That's why mo ṣe sọ fún gbogbo yín, Rọ́bítà Mọ̀rúfù kí lórúkọ ẹ̀, Múfù ọmọ lásán tó wà ní Ìwó àbí tó lóun fẹ́ gbé wọn lọ kóòtù, ọmọ lásán tó o bá ti gbé Olóòlù lọ kóòtù ọmọ àlè ni ẹ́. ọmọ lásán ó lápúrúfà wa, tó o bá ti gbá àwọn Olóòlù lọ kóòtù ọmọ àlè ayé àtọ̀run ni ẹ́. ọmọ lásán tó o bá ti gbé Olóòlù lọ kóòtù ọmọ àlè ni ẹ́. gbogbo àwọn tó ń wá sórí social media tó ń sọ pé àtìgbè kí lórúkọ ẹ̀ ajígini arìn òhò wọjà, tó ń sọ pé àtìgbà tó ti ń gbé Ìbàdàn kò ṣe ní kí ìyàwó òun àtàwọn ọmọ òun lọ rìkọ́dù Olóòlù. Alájà Kaola, she's in her 50s, maybe in her late 50s now. Alájà Kaola ǹjẹ́ ṣé ó lọ wo Olóòlù àbí kò bímọ obìnrin? Did she ever ask her children to go and see Olóòlù? But she came, only fake Olóòlù. But why tí Alájà Kaola ò ṣe lọ wo Olóòlù? These are all the people, they come on social media, wọ́n máa ń mislead àwọn youth, future generations. They mislead the kids. Ipe agbára ìṣẹ̀ṣe o is nothing. Wọ́n á ní kò jẹ́ nǹkankan níwájú Allah. Àbẹ́ṣe sọ fún wa pé kò jẹ́ nǹkankan níwájú Allah, a dẹ̀ wá ṣàìsàn Allah rí pé Allah
ní kódà àwọn ọlọ́pàá ló ń ṣọ́ Allah níbi tí Allah wà torí Blackstone yẹn wọ́n ti jí gbé rí tó bá yẹ pé Blackstone yẹn wà sacred tán bá gbé á kú ó yẹ kẹ́nìyẹn kú ni wọ́n lọ gbà padà ni máa kàn sọ̀rọ̀ kan fún mi ńgbà kan wọ́n ní ẹ̀kú eégún ilé bàbá àwọn ẹ̀kú ilé eégún bàbá àwọn ọ̀nkú yẹn mi kàn rántí nǹkan tí mo fi store nọ́mbà wọn mọ́ Germany kan ló láì kó wọ́n ń gbé ìgbà tí mo bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ yẹn náà kọ̀ǹtáàtì mi a dẹ̀ máa ń sọ̀rọ̀ gbọ̀ngbà yẹn tí bá lọ wo fóònù mi bóyá mo lè rántí nǹkan mo fi store nọ́mbà wọn ó pẹ́ tá a ti sọ̀rọ̀ last ó ti pẹ́ gan wọ́n ní ẹ̀kú eégún ilé àwọn ẹnìkan tó lóun gba ẹ̀sìn mọ́lé ó fẹ́ lọ jó ó dáná sí kò jó ó wá lọ jù sínú igbó ó lọ jù dànù ìgbà tó máa padà délé ó bá ẹ̀kú eégún nínú ilé ó bá kíni ó bá ẹ̀kú eégún nílé so gbogbo nǹkan tẹ́ sọ fún wa pé Allah máa ń ṣe Allah máa ń sún àrá kò sún àrá ẹni Allah tínú bá bí á sún àrá kò sún àlá kò ṣe kankan so ó náà ṣe wò ó títí wọ́n sọ pé paracetamol 10 naira ju Allah lọ because Allah èyí ló máa ń gbèjà Allah sọ pé kó máa gbèjà òun Allah ní pé kó máa gbèjà òun but ìyàtọ̀ wà ní pé ká gbèjà Allah àti nǹkan tó ń pè ní discipline ni pé ẹ lè rí pé bí sìn torí ibi tí gbìyànjú ti gbé fúnra ni mò ń ṣàlàyé bóyá èèyàn kan ó lọ sórí íńtánẹ́ẹ̀tì ó mú kíní ilé bàbá ẹ̀ ọpọ́n ọ̀fà bàbá ẹ̀ ó dáná sun kò sí oníṣẹ̀ṣe tó máa lọ bá pé kí ló dé tó ṣe dáná sọpọ́n ọ̀fà bàbá ẹ̀ no oníṣẹ̀ṣe we arrest him for that ogun ilé wọn ó lóun ò bọ́ mọ́ ó lọ jù sígbó kò sí oníṣẹ̀ṣe tó máa lọ bá ẹjà léyìn lórí bọ̀ tó bá bírèkì òfin ilẹ̀ tí ọba bá sọ pé don't do this and you break that law there are a procedure that follows which was exactly what the Oloolu priest did táwọn Oloolu ṣe there are kí là ń pè procedure that follow it is different between pé ó yàtọ̀ ìlẹ̀kẹ̀ falẹ̀lẹ̀ owó mi mo fi rà tó bá wù mí tí bá ní mo já ń sìn it's up to me ṣùgbọ́n this Quran ibi tẹ́ ya wèrèdè tí bá mú Quran yìí tí bá fa ya orí gbogbo yín máa tàn èmi ò yá ná torí mo kàn keep ẹ̀ kẹ́ mo dẹ̀ máa ń kà á kẹ́ lè mọ̀ pé irọ́ ni gbogbo àwa ti kà á ní English a ti rí pé kò sí àjọkẹ́ ayé kò sí àṣàkẹ́ ọ̀run nínú ìwé a dẹ̀ ti rí gbogbo attribute Allah bó ṣe lóun máa ń ṣìyàn lọ́nà òun máa ń ràyàn níyè gbogbo ẹ̀ láti kà ní English so kẹ́ lè mọ̀ pé mo ní Kùránì òun ni mo ṣe máa ń gbé dání mi ní láti yá kí ló fẹ́ yá fún. so ìyẹn yàtọ̀ ó yàtọ̀ síra wọn gédégédé àwọn kí lorúkọ wọn àwọn Nàìjíríà sọ pé there is a freedom of worship ǹjẹ́ Olúbàdàn lọ arrest anybody bó ń ṣe Christian àbò ń ṣe Buddha àbò ń ṣe Islam àbò Olúbàdàn lọ arrest èèyàn kankan bó ń ṣe atheist àwọn Olúbàdàn ṣó lọ arrest Guru Maharaj bí àti Christianity Islam òun yẹn láti kàṣẹ́sìn tí mẹ́rin tata ti ń ṣe é sìn ṣó Olúbàdàn lọ arrest Guru Maharaj àwọn tó ń ṣe Shinto wà ṣọ́ọ̀bà lọ gbógun tì wọ́n ó yàtọ̀ sí nǹkan tí wọ́n ń ṣe nílọrin ìgbìyànjú nǹkan tí wọ́n ṣe nílọrin ni pé oníṣẹ̀ṣe tó bá lóun fẹ́ ṣọdún àwọn aláọ̀lọ́rin wọn á lọ kógun jà pé kò lè ṣọdún ẹ̀ àwọn aráàlọ́rin wọn á lọ kógun jà wọn á ní kò lè ṣọdún ẹ̀ nílùú lọrin ẹni tó ní ìṣù bóyá ó lọ sétí odò ó fẹ́ lọ ṣèwẹ̀ kógun ayé ẹ̀ lè ṣẹ́ àwọn aráàlọ́rin á lọ kógun jà wọ́n á ní kò gbọ́dọ̀ lọ
báwo ló ṣe wá ń fi irú nǹkan bẹ́ẹ̀ yẹn wé nǹkan tó ń ṣẹlẹ̀ sí Wasila, because ó sọ pé nǹkan tí wọ́n ń ṣe nínú ẹ̀sìn ìmọ̀le tá à ń condemn olóhùn náà làwọn Olóòlù ṣe, ó yàtọ̀ síra wọn, kò jọra wọn àtọ̀. nǹkan tí wọ́n ṣe tí àwọn tí wọ́n ń ṣe yẹn ó yàtọ̀ sí nǹkan tí àwọn Olóòlù ṣe tí wọ́n ṣe, ó yàtọ̀ rárá, ó yàtọ̀, kò jọ ara wọn rárá, kò jọra wọn. eléyìí kì í àwọn yes kò jọra wọn, because in Nigeria there is a freedom of worship, but ní Ìlọrin wọ́n ní kò sí freedom of worship. tó bá jó níṣẹ̀ṣe o gbọ́dọ̀ practice, o gbọ́dọ̀ they can go and attack you, destroy your house, o lè ṣọdún ẹ, ṣùgbọ́n níṣẹ̀ṣe lè kọ́ mọ́ṣáláṣí fún wọn. That woman said she built mosque for them. So it's two different things now. tó bá sọ pé okay o nǹkan tó ń ṣe nínú what they are doing wọ́n ń ṣe nínú Islam ta condemn, òun náà ni wọ́n ń ṣe pẹ̀lú Olóòlù, kò jọra wọn. mo dúpẹ́ pé àbúrò mi kan wà níbí ní Ìkàrẹ́, tí gúdúgbò ẹ bá fẹ́ jáde wọ́n á ti sọ pé kólúkálukú gbélé ẹ̀, gbogbo obìnrin wọ́n á ti announce obìnrin tó bá ṣe ṣọ́ọ̀rù lọ́jọ́ yẹn, àwọn obìnrin ṣọ́ọ̀ṣì òní àwọn nígbà tẹ́mi kéré mi mọ̀ sí church will not open that day, they will give that respect. tó bá dẹ̀ yẹ pé àwọn ṣọ́ọ̀ṣì kan wà tí ò ní ṣe ṣọ́ọ̀rù, because ó ní time tí orò yẹn máa jáde, obìnrin ò dẹ̀ kí ń rí. obìnrin tó dẹ̀ ṣàfojúdi nígbà tẹ́mi kéré tó rí gúdúgbẹ̀ ó kú ni, because kò tètè sọ. tó bá fojú rí gúdúgbẹ̀ ó pọnmi kúnnú ẹ̀ ni. ọmọ Olóòlù tó ní ó fojú ró Olóòlù òun gan kú. So everything they did was to save Wasila and to prevent other people from doing the same thing. So nǹkan tí àwọn Olóòlù ṣe is to save Wasila and to prevent other people. then ṣé ìgbà kan fẹ́ ṣe ètùtù fún Wasila yẹn ṣáwọn Olóòlù ní kọ́ lọ kówó sílẹ̀ kan fi ṣe ètùtù fún ni. Wasila has option láti sọ pé mi ò ṣe ètùtù, tí mi ò bá ṣe nǹkan kan tó wá ní kí n ṣe ètùtù. Wasila ní option láti sọ pé mi ò ṣe ètùtù, and they won't force her, but she agreed to ṣe ètùtù. Now she said she paid the fine. She didn't pay any fine, she paid for ètùtù. ibi tá a ti jọ disagree nìyẹn ò gbìyànjú. so fídíò mi tó lò pé mo ti agree pé gbowó, mi ò fìwà gan sọ pé kò wọn ò gbàwó lọ́wọ́ ẹ̀, owó ètùtù náà gbà lọ́wọ́ ẹ̀, owó ètùtù ni wọ́n gbà ní ọwọ́ Wasila, and she was not scammed. wọn ò scam ẹ̀. if they wanted to scam her wọn ò ní ṣe fídíò. tó bá yẹ kí wọ́n fẹ́ scam Wasila ni wọn ò ní ṣe fídíò. they will not do video. Adéọlá ní ká tiẹ̀ máa pè Wasila wo ọmọ ọlọ́mọ òjá kò tiẹ̀ jẹ́ Wasila mú àwọn orúkọ rádaràda. kí náà ló ń jẹ́ Wasila gan, ṣebí kọ́kọ́rọ́ àbí pẹ́ńsù náà ló ń jẹ́ Wasila náà. pẹ́ńsù ní èdè kínní èdè àràbó òun náà ló ń jẹ́ Wasila. bóyá rúlà ókè ó rà pọ́n ní rúlà ló ń jẹ́ bẹ́ẹ̀, rúlà ló ń jẹ́ Wasila. rúlà òun náà ló ń jẹ́ Wasila. so Adéọlá tí ò kọ́ mọ̀ lórúkọ ẹ̀. so another thing, téèyàn bá ṣẹ̀ tó break òfin ìlú, tí wọ́n take step láti correct ẹ̀, tó wá ń sọ pé torí mo gbọ́ fídíò tó ṣe last, oní tó bá lọ oní bóyá owó tó fẹ́ kó fún Wasila bóyá kò fi ṣe lọ ẹjọ́ kò fi support ẹjọ́ tó fẹ́ pè. irú oníṣẹ̀ṣe wo wá ni ẹ́? oníṣẹ̀ṣe tó ń support ẹni tó tẹ ojú Olúbàdàn mọ́lẹ̀, tó wá sórí social media láti wá support ẹni tó tẹ ojú Olúbàdàn mọ́lẹ̀, tó sọ pé báwọn tó Olúbàdàn ti jẹ́,
tó wá ń support àwọn muslim alákatakítí tọ́lọ́ fẹ́ dà lóru. at the end of the day fake account ni Wasila gbé jáde, fake account ni Wasila gbé jáde tó dẹ̀ yẹ pé kò sanwó sí àkáǹtì Ọládìméjì. So irú èèyàn bíi Wasila èmi ò lè dúró Wasila bó ṣe wà yẹn mi lè dúró fún one day for the mere fact pé ó lè ṣe fake account. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn I don't have anything to do with it. Torí mi ò mọ wọ́n ṣe ẹni tó lè tà mí tó lè rà mí tó bá jẹ́ ayé ìgbà tí ò tí sí online ṣe àwọn pé gbogbo orúkọ báyìí ló máa fi ń gbà àwọn èèyàn Nàìjíríà ń gbà yẹn wọ́n á fún yàn ní fake check. Mo mọ ohun kú wa kan bọ̀dá níyì fake check ni wọ́n fún wọn tó fi gbá wọn lẹ́kọ̀ọ́ ń gbà yẹn fake check náà gbélé bọ̀dá lọ́wọ́ ó dẹ̀ affect wọn gbọ̀ngbà owó sì níyì 500,000 fake money ó wá lọ san fake check yẹn sí báǹkì owó ò clear kì í ṣe irú àwọn èèyàn bíi Wasila ló generate fake check. Irú àwọn èèyàn bíi Wasila àwọn náà generate fake check fún bọ̀dá yẹn. Fake check ni wọ́n fún. So irú àwọn tó bá lè generate fake receipt wọ́n sanwó sí àkáǹtì èèyàn. Ṣé mọ̀ pé láyé tí ò tí sí kinní ẹnìyàn á ti wọ wàhálà wọ́n ti ní ó gbàyàn ó ṣe àdẹ́dọ̀dìde kan tó mọ̀ pé gbogbo ẹ̀ irọ́ dédé ni. So ẹni tó bá lè forge ẹni tó bá ní integrity ó máa ń sún sẹ́yìn fúnra àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ni. Kí n tiẹ̀ bó ṣe wà kó tiẹ̀ wáyé pé Wasila kó tiẹ̀ wá jẹ́ pé ó wà lórí right ẹ̀ for the mere fact pé ó fraud ó ṣe fake check èmi máa sá sẹ́yìn fún Wasila. Number 2 Christian ni ẹ́ ó ti yá sáré di Muslim torí kó fẹ́ kán dáwó fún ẹ ó wá ní ẹ kán àwọn olóòlù fà wọ́n lọ́lọ́run lọ́wọ́ kán má gbé wọn lọ kóòtù mọ́ because ó mọ̀ pé tó bá lọ sí court ò lè win ó mọ̀ pé tó bá lọ sí court ò lè win ó wá ní tó bá fẹ́ dáwó fún ẹ kán dáwó fún ẹ. Oníkan dáwó fún ẹ láì ṣe propaganda for the mere fact pé ó kọjá yìí ẹ ó ṣe people can still come out to support you to help you but you don't need to do propaganda. Tó bá ní bí ìlówó owó business mi òun ni mo lọ kó sílẹ̀ láti fi ṣètùtù ẹ̀yin èèyàn ẹ ràn mí lọ́wọ́ people can come out and rally round you and support you but they are now coming to blackmail people that try to help you. Ibi tèmi àti gbìyànjú ti disagree nìyẹn. So ẹni tó bá dẹ̀ ní integrity if you have integrity you have to run from people who are crafty who are deceptive. Àwọn èèyàn tó wà deceptive àwọn èèyàn tó wà crafty àwọn èèyàn tí ò lóòótọ́ àwọn èèyàn tó lè ṣe fake receipt. Mo sọ pé òyìnbó kan àjọṣiṣẹ́ rí ó sọ fún mi pé àdèfẹ́ ó ní I'm scared of Nigerians. Ó lẹ́nìyẹn advertise oyin ní orí Facebook ó lóun ta original honey ó lóun wá contact ẹ̀ ó ló wá sọ pé kóun máa worry pé òun máa send ojúlówó oyin sí òun. Ó ló ní kó máa worry pé wọ́n máa send ojúlówó oyin sí òun. So kí ni mò ń gbìyànjú láti sọ ni pé bí ó lẹ́nìyẹn wá send oyin yẹn ó ló send oyin yẹn pé kóun lè mọ̀ pé òun wà authentic òun wá confidentially ó wá send 3,000 pounds sí ó ló wá sọ pé òun ti post oyin yẹn sí òun ti ship ó tún send owó ó nígbà tó after ó ló close Facebook account ẹ̀ ó lóun ò rí bá sọ̀rọ̀ mọ́ ó ló ti Facebook account ẹ̀ pa kò rí bá sọ̀rọ̀ mọ́ bí wọ́n ṣe gba nìyẹn. Mo mọ̀ pé gbogbo yín ò ní rí ẹni tí mo fẹ́ ṣò yìí ẹ lè rí mo fẹ́ mọ̀ màá dẹ̀ fi voice sínsìn mò ń bọ̀ gbogbo yín ẹ lè rí ẹni yẹn wọ́n gba
7,000 so màá move kíní yẹn sẹ́yìn ẹ̀ lè rí ẹ wò. Mingi ti ní depression o Mingi ti ní depression o owó àtàwọn àṣekọ́ ní báyìí wọ́n ti gba £7,500 7,500 wọ́n ti gbá Mingi kò gbádùn bọ́ o. Gbogbo yín ò mọ̀ mo send fídíò yìí ìgbà tó rí ẹ̀ ò pé mọ́ orí íńtánẹ́ẹ̀tì ló ti pàdé ẹni tó gba ní 7,500 and this guy is a hard working guy advance payment ló gba ó tún gba ó yá owó ó tún gba advance gbogbo ẹ̀ wọ́n ti gba 7,500 wọ́n gba orí ẹ̀ ò wá pé mọ́ ó ti rù gan sí o a máa rìn kiri wọ́n gba ẹ rò pé mo sùn sẹ́yìn dáadáa òyìnbó ni ẹ lè mọ̀ kó ẹ bí. Mingi ti ní depression Mingi ti ní depression o owó àtàwọn àṣekọ́ ní báyìí wọ́n ti gba £7,500 7,500 wọ́n ti gbá Mingi kò gbádùn bọ́ o. àwọn tó gba yẹn ó ní òun retí wọn báyìí ibi tó tún orí ẹ̀ tún yí dé ó ní wọ́n sọ pé máa fún un ní £200,000 kò mọ nǹkan tó ń sọ mọ́ wọ́n gba ó tún wá fi fọ́tò kan mi ó ní aṣọ ológun ènìyàn tún wọṣọ ológun wọ́n ṣáà ti gba aṣá wọ́n gbèsè ní o ó tún yá owó ní o ó tún yá owó yá gbogbo ẹ̀ wọ́n gba Eric ní 3,000 so irú àwọn tó ń ṣe fake receipt báyìí gbàgbátò ni wọ́n bẹ́ẹ̀ ni èmi gan mo kẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ Wasila ẹ̀ mo kọ́ ẹ̀kọ́ yes it's a lot of money people I wanted to post it on Facebook but I don't know how to edit his face because mi fẹ́ gbójú ẹ̀ sí tó yẹ pé mo mọ bó ṣe máa ń produce a video tí mo kàn máa yọ ojú ẹ̀ kúrò tí màá cover ojú ẹ̀ ni màá post ẹ̀ bí wọ́n ṣe gba mo tún rìkọ́ọ̀dù ẹ̀ ta ni mo rìkọ́ọ̀dù ẹ̀ sí tí mo tún sẹ́ǹdì ẹ̀ sí mo ń bọ̀ ẹ jẹ́ kí n wò ó dẹ̀ pé mo sẹ́ǹdì ẹ̀ sí kinní náà mo tún sẹ́ǹdì ẹ̀ ó dẹ̀ pé mo sẹ́ǹdì ẹ̀ sẹ́ni yìí náà mo ń bọ̀ náà mo fẹ́ ọjọ́ wo mo sẹ́ǹdì ẹ̀ sí kinní ẹ jẹ́ kí n wọ ọjọ́ tí mo sẹ́ǹdì ẹ̀ mo fẹ́ lọ wo déètì ẹ̀ mo tún ṣe ànádá mo ń bọ̀ ọjọ́ wo mo ṣe fídíò yẹn náà mo ṣe fídíò yẹn ní ok ẹ jẹ́ kí n lọ wo fídíò yìí torí mo ń rìkọ́ọ̀dù ẹ̀ ìgbà tó ọ̀rọ̀ ẹ̀ ti dọ̀rọ̀ ní gbígbà àánú ẹ̀ ń ṣe mí gan mo wá rìkọ́ọ̀dù ẹ̀ mo rìkọ́ọ̀dù ẹ̀ torí ó ń ṣe wọ́n káwọn ilé kan lè ṣàánú ẹ̀ pé gbogbo bó ṣe ń wà ń sìn pé nítorí pé wọ́n gbà ni. Woman no call me you don't know wọ́n ti gbá ẹ báyìí òun ló ṣe wọ́ṣọ òdì báyìí. aṣọ òdì ló wà lọ́rùn ẹ̀ aṣọ òdì ló wà báyìí aṣọ òdì. ó ga ọ £7,500 no be small money o. Woman no call me you don't know. aṣọ òdì ló wọ̀ ẹ mọ̀ pé wọ́n ti gbáyìn ó wá fẹ́ jáde ó wá wọṣọ òdì ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rí wọ́n gba orí íńtánẹ́ẹ̀tì rẹ̀ ló ti ẹni tó gbà ń sìn aṣọ òdì ló wọ̀ aṣọ òdì so aṣọ òdì ni ok mò ń bọ̀ kẹrí màá ṣó ẹ̀ ń sìn òyìnbó ni o aṣọ òdì ṣe ti ráṣọ òdì báyìí aṣọ òdì ló wà lọ́rùn ẹ̀ aṣọ òdì ló wà lọ́rùn ẹ̀ ẹ wo date 30th of July ẹ wo date so kì í ṣe pé bí mo fẹ́ fi ṣe show kì í ṣe pé mo fẹ́ fi ṣe show wọ́n gbà lórí íńtánẹ́ẹ̀tì irú àwọn èèyàn bíi Wasila ló dẹ̀ gbà àbí àwọn kan ló gbà wọ́n gbà náà ọjọ́ tó kọ́kọ́ kó 3,500 lọ àwádìí sọ fún pé wọ́n ti ń gba ẹ kò yé àwọn ẹlẹ́ọkàn mi kàn sọ fún mi pé ṣé orí àwọn tó ń bá dì í
wọ́n gbá wọ́n máa gbá ẹ wọ́n máa gbá ẹ wá ó ní kò wọ́n ò lè gbá wọ́n ti gbá wọ́n ṣe kí ni wọ́n gbá kí ni wọ́n sọ wọ́n gbá so ó sì èmi náà tún land pé mi mọ̀ pé àwọn èèyàn lè ṣe generate fake opay generate kínní so téèyàn kan bá kàn send receipt sí mi nàìjíríà ń sìn kí n tó ṣe máa kọ́ kì í ṣe nàìjíríà nìkan anywhere máa lọ confam ẹ̀ bóyá rọ́ bóyá òótọ́ yes kẹ́nìwọ́n send anything sí mi sìn máa. Mingi ti wà depress aṣọ òdì ní Mingi ń wọ̀ báyìí o mo ní kó wọṣọ gidi ó ní rárá Mingi ti wà depress o wọ́n ti gbà o wọ́n ti gbowó lọ́wọ́ ẹ̀ o Mingi ti wà depress £7,500 Mingi ti wà depress aṣọ òdì ní Mingi ń wọ̀ báyìí o mo ní kó wọṣọ gidi ó ní rárá Mingi ti wà depress o wọ́n ti gbà o wọ́n ti gbowó lọ́wọ́ ẹ̀ o Mingi ti wà depress £7,500 Mingi ti wà depress aṣọ òdì ní Mingi ń wọ̀. wọ́n gba £7,500. wọ́n gba ṣẹ́ríìsì ṣe àwọn kọ́rọ̀ ló débẹ̀ tí mo fi play ẹ̀ kúkú mẹ́rin tí mo show fídíò ẹ̀ ń sìn mo dẹ̀ show date mo fi hàn yín so kò ń ṣe pé bóyá torí pé mo fẹ́ ṣe show ni mo ẹ̀ṣẹ̀ lámọ́ orí íńtánẹ́ẹ̀tì náà ni wọ́n ti gba orí íńtánẹ́ẹ̀tì ló ti pàdé wọn tó ń gba àwa mọ bó ṣe yá owó yẹn tó ń sẹ́ǹdì owó yẹn kì í ṣe kan ló yáwó yẹn tó ń sẹ́ǹdì ẹ̀ bọ̀ wọ́n padà gba wọ́n ti gba £7,500 ti lọ wọ́n ṣe kí ni wọ́n gba so because of that téèyàn bá bí mo ṣe wà ń sìn ti Wasila yìí mo tún ti wá fi gbọ́n sí mo fi gbọ́n o ẹni ìbàjẹ́ rìsíìtì ìbàjẹ́ tó bá sẹ́ǹdì ṣẹ́ẹ̀kì sí mi rìsíìtì kankan màá lọ ṣẹ́ẹ̀kì ẹ̀ lórí Google pé ṣóòótọ́ ni tẹ bá ti gbé lọ sórí Google báyìí Google á sọ fún yín pé fake ni immediately tí mo gbé lórí Google báyìí Google analyse gbogbo bó ṣe jẹ́ fake fún mi òun ni mo ṣe wá gbé sórí Facebook orí Google mo ti lọ check ẹ̀ bí mo ṣe gbé sórí Google báyìí mo wá gbé ti opay original mo wá gbé Google sọ pé it's a fake kínní mo wá lọ mú another opay mo wá fi sí Google wá ń ṣàlàyé ìyàtọ̀ tó fi jẹ́ fake bó ṣe jẹ́ pé déètì opay Google analyse gbogbo ẹ̀ fún mi so tọ́ bá ti fún ẹ ní receipt kankan tọ́ sọ pọ́n sanwó kan lọ́wọ́ lórí kínní because tó bá jáyé àtijọ́ wàá ti wọ gàù àbí tọ́ bá náà sọ ṣẹ́ẹ̀kì fún ẹ ṣẹ́ẹ̀kì irọ́ kì í ṣe léyìn nìkan they can pay you a fake check as well o ti fún wọn lọ́jà they give you a fake check please check o before you do anything. So orí ẹ ò pé be careful ìwọ tó ń ṣọ́ra àwọn tó wá ti ń kọ̀mẹ́ǹtì bí àwọn olè ni wọ́n àwọn irú kankan náà eléyìí náà fọwọ́ àná ẹ̀ ni so àwọn tó yẹ kí wọ́n jọ ń hùwà olè kan yẹn they will come and defend the olè because olè jọ ni gbogbo wọn jọ ń jà olè ẹni tó wá jọ sọ pé connect nìyẹn olè lòun náà beware àwọn wọn pọ̀ lórí internet they are all fraudsters. They are all fraudster ni wọ́n ẹ wà careful lórí internet be careful with internet people fraudster ni wọ́n gbá márùn báyìí 7,500 ó wọṣọ òdì èmi náà ti land mo ti land so my conclusive ọba ló nílùú ọba ló nílẹ̀ o tí ọba bá pàṣẹ gbogbo rádaràda tí wọ́n fẹ́ máa ṣe yẹn ẹ àtáàkì Ifẹ̀ ẹ àtáàkì
ẹ àtáàkì kí lorúkọ ẹ àtáàkì ọ̀gbàgì òkè àgbè ọwá ògè ó kéde orò wọ́n gbàṣẹ lọ́wọ́ state government wọ́n ṣe gbogbo ẹ̀ àfáà lọ gbéyàwó ẹ̀ síta ẹ fẹ́ dòkè àgbè rúgbà yẹn náà ní àwọn pé tó bá ń gbòòrò jáde sí torí òṣì tẹ̀ ń ṣe wọ́n máa pẹ̀lú ọlọ́pàá àti gbòpó ló ń tẹ̀lé orò ń sìn torí ẹni tó bá mess up wọ́n á nà ládùúgbò lẹ̀ ẹ lè ní kó má ṣe tradition ẹ̀yin olórí burúkú yìí náà ẹ̀yin lè fẹ́ ṣe ṣàríà lọ́yọ̀ọ́ ọba tí ò bá ti ṣe kìkì tí ò bá ti jẹ́ kìkì mùsùlùmù kò lè pàṣẹ mọ́ ẹ̀yin olórí burúkú yìí náà ẹ fẹ́ dàbàdàn rú àwọn kan níṣẹ́ ọmọ Ìbàdàn ni mí tí ìbájọ́ ọmọ Ìbàdàn ni mí ọmọ káàárọ̀ àjíire ni mí ọmọ Yorùbá lè mí so ẹ fẹ́ dàbàdàn rú Giant of Africa Ọlọ́run ò ní gbà fún yín so I have to put the show to an end now. I have put the show to an end. If I have the chance in the night, I said I'm going to make a calling show, which I will do. I will have other people. That calling show is just going to be just people. When we just start, maybe in 10 minutes, everybody will talk. We'll imagine 1 hour, but we want people to call, contribute to what is happening, what is the way out. Bí àwọn alákatakítí yẹn, bí wọ́n ṣe ní da ilẹ̀ wa rú, because the agenda is they want to also sọ àwọn ọba wa wọ́n ti bẹ̀rẹ̀ nonsense àfáà ni bàbá ọba àfáà ni bàbá ọba so wọ́n á fẹ́ gbé ọba wa sí abẹ́ àfáà kò jọ kí là ń sọ ìbàjẹ́ ọba tó gbadé lánàá àsọ̀rọ̀ tó bá ti gbé adé sórí kò ń ṣe bàbá ta ni bẹ́ẹ̀ ni because adé is our own symbol ìbàjẹ́ ọmọ 10 years lọ́ba ọba even bólúwo ṣe wà yẹn torí ẹ̀ ò pé yẹn ọba ṣì ní àbí ìṣe orí àpèrè ló wà bọ̀ òun tiẹ̀ tí ń dọ̀bálẹ̀ fáwọn àfáànù so ọ̀rọ̀ olúwo ìjà tiẹ̀ ò ṣe ń gbè but in any way náà a ní àlá òkan ba tróònù ìwó jẹ́ torí pé tí olúwo bá lọ àwọn kan ló ń padà bọ̀ ń bẹ̀ so tá a bá wá ro tìwà tólúwo ń hù nǹkan tá à ń tà lásán ni pé gbogbo nǹkan tólúwo ń ṣe ń sìn tó bá bú lọ́wọ́ tó bá padà bú lọ́wọ́ tá a bá sọ pé torí pé olúwo ti ṣe bẹ́ẹ̀ ní support olúwo ni mò ń try láti sọ yìí o láti má jẹ́ kí àpèrè ìwó kó di nǹkan míì tí gbogbo wa bá kẹ̀yìn sí olúwo gbogbo wa máa padà regret bí ó máa padà dàbí Ìlọrin náà ni ó máa padà dàbí kí ni ó máa padà dàbí Ìlọrin ni. bẹ́ẹ̀ ni ni wá sọ pé torí pé olúwo ò mọ nǹkan tó ń ṣe ń sìn ká wá sọ pé kán wá ní wọ́n fẹ́ da kán wá fẹ́ di nǹkan tá a mọ̀ pé ó máa padà kó bá ìlú yẹn gbogbo ọmọ ọkọ a gbọ́dọ̀ dìde láti sọ̀pọ́ọ̀tì ìlú yẹn torí tá a bá ṣe a máa padà regret later kí la máa ṣe a máa padà regret tó bá jẹ́ ìpele ní bọ́n ṣe gbà lọ́rin wọ́n ti rí bí ìlú bíi 4 gbà 5 gbà ni kì í ṣe nǹkan tá à ń sọ yìí la máa sọ mọ́ ẹ wo àsọjù báyìí lọ ó dìgbà kan náà.